orí ètò ìjẹ́ ti gbọ́ la wà ìròyìn la wá kà fáwọn èèyàn wọ́n máa wà jẹ́ pé olúwarò tún di motivational speaker àṣìwọlé tí ààrẹ náà ni àníkọ́lọ́hún ọ̀sán ọ̀rọ̀ ìṣítí náà ṣe pàtàkì. dókítà Ọlámídé Adépéjú Ọlọ́run ni kì í ṣe èèyàn ẹnìkan níbo ló ti ń wá ó bá jẹ́ pọ́pọ́lọ́ yìí ní ti ń wá ní yóò ti tán ti pẹ́ ibi tí ń ti wò òye mi náà Ọlọ́run fọ̀rọ̀ jíǹkí àwọn kan wọ́n máa sọ kò sẹ́ni tí ó gbọ́ wọn Ọlọ́run ò fọ̀rọ̀ jíǹkí àwọn kan wọn bá tí wọ́n bá sọ náà láyá yóò gbà pé ọ̀rọ̀ ni yóò bá bọ̀ wọ́n ní wọn ò fẹ́ lù ú olóòfẹ́ dání tó bá dá tó bá dání ọ̀hún tani ọbẹ̀ gbé gan Ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ àwọn kan rèé bí wọ́n bá sọ̀rọ̀ ẹyọ kan báyìí gbogbo ayé ní ọ̀rẹ́ rìn àmọ́ Ọlọ́run ò jẹ́ wọ́n sọ̀rọ̀ sáyé wọ́n sọ̀rọ̀ lágboolé wọn ni àwọn kan sì rèé kò sọ̀rọ̀ tí wọ́n sọ yóò sàmọ̀ bí inú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ní wọ́n ń bẹ nípò yìí kò sí ohun tẹ́ ṣe kábíyèsí sọ̀rọ̀ oníkọ̀tẹ́ lọ́rùn bí a bá bẹ lọ́rùn owó bò ní ìlọ nínú láyé Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní ọ̀jẹ̀ kí Adépéjú ọwọ́sọ kọ́ bá a lára mu the same aṣọ tí wọ́wọ́ tó bá ẹ lára mu tí gèlè rẹ sẹ́ẹ̀tì táwọn èèyàn wò pé eléyìí bá sì lè jọ eléyìí bá lè jáyẹ ẹni tàbí kó jáyẹ ẹni ẹlòmíì ọwọ́ the same aṣọ tó wọ̀ yìí àwọn èèyàn máa wò pé ṣé kò wọ ẹ̀ lé ni Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ wò ó Adépéjú níbi tẹ́nìkan ò ti ní $1 láàárọ̀ tí ó sì jẹun àárọ̀ tí ó jẹ sọ̀tán tí ó jẹ sálẹ́ irú wa báyìí ibẹ̀ lẹ́nìkan ti ní more than 1 million kò sì ní lè yẹ $1 mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé yóò sọ pé wọ́n jẹun ebi ó sì máa pa God of mercy Ọlọ́run àti tani níbi tẹ́nìkan ó ti máa sẹ́ẹ̀tì kámẹ́rà láàrin wákàtí 10 tí ò ní ṣiṣẹ́ ibẹ̀ ní Sùláìmọ́ọ̀nù ó ti débẹ̀ ń tiẹ̀ tóun ó sì sẹ́ẹ̀tì láàrin ìṣẹ́jú yóò sì ṣe bẹ́ẹ̀ yọ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ibi táwọn kan ti ń gba 500 million níbi pọ́n fẹ́ sẹ́ẹ̀tì kámẹ́rà lẹ́ẹ̀kan ṣoṣo níbẹ̀ làwọn kan ti máa gba just 100,000 níbi wọ́n fẹ́ sẹ́ẹ̀tì kámẹ́rà fódìdí oṣù 5 Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ibi tọ́lọ́run bá ti kọ sí ẹ ìwọ náà ṣe kí ni gbà bẹ́ẹ̀.